orí ọmọba. Mo tọrọ kápá lọ́wọ́ bàbá mi. Adékọ̀rú ṣèlú ìgbà ẹni mo ṣe. Àṣà pẹ́lẹ́ mo kọrin tẹ́sẹ̀ bá mi. Àyànbó ẹ̀mí ilẹ̀ kò dúró. Ọ̀rẹ́ mo tura Ìkòròdú division mo kí yín. Àyíbá ṣàkíní wọ òwúrọ̀ pé lọ́mọ àgbẹ̀dọ̀ lọ́bàbà ìjàmbá mi wà sí wáyé. Mo kí gbogbo ládéládé báyìí ní Ìṣọ̀lá Kámárù bí wọ́n bá ní ìmáṣáun. Àárọ̀ olùgbàgbé mi lẹ̀ pẹ́. Ọlọ́jà wọ́n ní báwọn kọ́ bá Kàsálí. Wọ́n lè ṣọdún ẹlẹ́yà ọ̀ṣẹ́ mi ìgbà. Àṣẹ apẹ́lẹ́nu kọrin kéèsè. Mo jẹ́ṣẹ́ kábíyèsí mi lẹ́pẹ́. Lẹ́ẹ̀kan sí gẹ́gẹ́ bí ẹ̀yẹ mi olórí ọmọba Kazeem bẹ́ẹ̀ ní ìkàlẹ̀. Òun àtọ́lórí ẹ̀. Mo jẹ́ṣẹ́ tọ́lá pẹ̀lú mi bàbá mi. Ìṣọ̀lá mi Kámárù o. Ọláìlúwà ọba Ajíbádé. Àgọ̀rọ̀ bákàrẹ̀ wọ́n ní kí yín. Rámọ́dù ní ilẹ̀ mọ́ta. Ọba Aláìlúwà Richard Abẹ́mi Ògúnṣọlá wọ́n bẹ ní káàlẹ̀ Olúbẹ̀ṣẹ̀ wọ́n lè kú oríire ọba Kàsálí. Lórúkọ ọba Ẹnjìnìà Bashiru Àrẹ̀mú Adéyẹmí ọmọṣọ̀kan wá. Sẹ́kùmẹ̀dé èmi ní ìgbàgbọ́dọ̀. Alákẹ́tù ní kẹ́tù ètù kò ṣọ̀fẹ́ tiwa. Adéoríyẹmí mi ìjẹsán. Oyè bàbá tẹrù. Kábíyèsí mi lẹ́ẹ̀pìn ní kí. Bàbá mi ṣàgbọ́nà ọ̀gọ́jì mọ́ kí ẹ kí ẹ. Adéoríyẹmí mi ìjẹsán.
lórúkọ kábíyèsí ẹ̀ lára. Aláìlúwà ọmọ olúfọ láàrin ògùn sanwó. Olórí kábíyèsí ẹni ayáwó mo kí ẹ ìyàwó ọba lẹ́nu. Kábíyèsí ẹ lára ó ṣe bábọ̀ ó ṣà màmá rí yín bá lójoojúmọ́. Gíga là bọ́jọ́ ilẹ̀ máa bẹ ojojú wọn lè ọ̀gbẹ́ ní gbẹ̀ṣu ojoojúmọ́ lè wọ́n wà ọmọ níbo ó ṣe òun ẹ̀ máa wà nínú ọ̀làlá. Ẹ kú àdúrótì èmi ẹ kú àdúrótì àná àtàná torí ọba Latrice Àlàó láti fún wọn bá ti kàtẹ́ o sùúrù lè onípàdúgbẹ́ àìlẹ́ni ní ìmọ̀ ọ̀sán wí. Ọmọgbọ́lá mi kábù kí ikọ̀ kábíyèsí. Ìjọba wọ́n ní kí n bá wọn kọ́ bá a kà sálí. Látọ̀rí ọmọ bá. Ṣẹ̀bẹ̀rẹ̀ ní owó ọ̀wọ́ ẹ̀ kò ní kọ́. Ìlẹ́yìn ìdí ń kí yín méjèèjì àtọ́ Babátúndé Balógun. Tó ń jẹ́wọ́ ètí ọ̀sán létí omi. Sọ́lùwáládé gbogbo lẹ̀ láwọ̀ ẹ̀ lọ́wọ́ orí international water. Adúpẹ́ ọlọ́run ọ̀nà tí ń ṣí ọ̀nà tí í là. Ẹ̀yin tẹ́ ẹ fẹ́ fowó ṣòwò ẹ̀rọ torí ọjọ́ iwájú. Tá a bá pè sí ilẹ̀ lọ́mọ máa dé bá. Ẹ tẹ̀lé mi kálọ̀ Wàsíù Ayinde. Òun ni New Lagos táwọn sọ. Sọ́lùwáládé gbogbo ìbejì láti Lẹ́kì wẹ̀pẹ́ aláwọ̀ tiwa. Kéwà ní ultimate. Orí international water ládùúgbò sí. Wọ́n tún fún wa ní kọ́sítẹ́rọ̀. Olúwayé èbújì mi owó tẹ́ ẹ bá tọ́jú. Níṣẹ́ ni ó máa pọ̀ lójoojúmọ́. Aláìlúwà, adé orí ẹ̀ kò ní í ṣíbọ́. Ọlákúnlé ní bá di irú mo kí i. Eléjìgbò lágbàsá kún lórí omi ọ̀sàṣẹ́ alẹ́ lórí odò.
ọ̀nà ẹ̀kú balájì ọmọ ní ìbí rẹ̀ ìyẹn lórúkọ púpọ̀ lórúkọ tó jẹ́ bẹ́ẹ̀ bá pè ní Julius Berger alórúkọ ẹ̀ dáadáa ni bẹ́ẹ̀ pé lọ́mọ eléyàn tí ò ṣe fìyà jẹ alórúkọ ẹ̀ dáadáa ni bẹ́ẹ̀ pé lọ́mọ bíi ìwí rẹ̀ alórúkọ ẹ̀ dáadáa ni. ìwọ tó bá ti kú pátápátá bí ẹ bá fọwọ́ ọkàn ají ló ṣe ń jẹ́ Julius Berger onígbàhùn kí kábíyèsí mi Jimmy Benson ní kí ọmọ bíbí rẹ ọ̀nàrẹ́bù Benson Jimmy. ọ̀nàrẹ́bù àrọ́mọ Ṣúdì Abíọ́dún Ìkòròdú constituency 2 wọ́n ní kí ọ̀nàrẹ́bù Bọ́lá ọmọdékúnlẹ̀ lílà ní kí Ìkòròdú constituency 1 àti distinguished senator. Ọba ọba Alákàyọ̀ ọlọ́rẹ̀ olówó ní ìṣúlẹ̀ olówó ní ìṣúlẹ̀ Súlẹ̀ Máìtọ́ olówó ní ìṣúlẹ̀ Súlẹ̀ Máìtọ́ láríwájú ní ìṣúlẹ̀ Súlẹ̀ Máìtọ́. Chairman Ìkòròdú West olówó ní ìṣúlẹ̀ Súlẹ̀ Máìtọ́ láàrin wa. FCA Ọláréwá Súlẹ̀ Máìtọ́. Ṣẹ̀san bàbá olóyè ṣọ́ba lójú tádé ọ̀túnba tádé ṣe ní gbogbo adé orí yẹn ò ní ṣíbọ́ torí pé o tún lẹ́ṣẹ̀ ilé ìbàjẹ́ Ṣẹ̀san ọmọdé yìí ní òde ní dọ́là rẹ̀ ìgbàyé bá ń jáyé bàbá mọ́tò rẹ̀ bàbá dé olú ọ̀túnba Ṣẹ̀san ọmọdé yìí ní níṣẹ́ ò ní dúró. Ọmọládé ẹ̀ka sùn mọ́bí. Ṣẹ̀san ọmọdé yìí ní. Ọ̀túnba Táyé ṣe Ṣẹ̀san. Ọkọ̀ dúdú, ọkọ̀ pupa, ọkọ̀ àyírí. Jébì lóní kí ẹ. Ọmọdé mi ti Ṣẹ̀san ìwé oyè àmọ́rí.
ọmọ súnmọ́lá ń tán. Òde ní dọ́là rẹ̀ ìgbàyẹ̀ máa ń jayé ní ìdáhàní ní ìdáhàní lẹ́yìn ní ìdáhàní ní ìdáhàní. Lọ́jọ́ kọjọ́ ọmọ aṣíwájú nìyẹn gbogbo ìtẹ́jọ́ ọmọ aṣíwájú ṣé ti múra sílẹ̀ ní àjọ lẹ́lẹ́kejì iṣẹ́ ti bẹ̀rẹ̀ báyìí gbogbo ẹ̀yin ọmọ ogun gbogbo ẹ̀yin ọmọ ogun iṣẹ́ ti bẹ̀rẹ̀ báyìí torí ọ̀gá wa Àkànbí aṣíwájú Àkànbí olódòdè kò lè ṣe kò lè ṣe ìwọ táwọn ẹnìkan wọ́n tẹ̀sẹ̀ rẹ̀ nídìí ẹ̀ láti bí àádọ́ta ọdún aṣíwájú dé ìyípadà ó bá dé àwọn ọ̀tá bá ń bínú ẹ̀rù ń bà wọ́n yóò tó jẹ́ máa tán ké wá ní ọ̀rùn àdájẹ́ ní ìpayọ̀ jẹjẹ ló láyé. Àkànbí aṣíwájú àwọn tí yóò yẹ kò tí pẹ́ wọ́n máa yẹ gbogbo wọn. Wọ́n mọ ohun tó ń ṣe ni ikú ló jáde nílé òjò kòkòrò ìyàn mú atẹ́gùn ọ̀fẹ́ àwọn èèyàn ké òjò gbéra ikú gbéra ọgọ́rùn lọ ó lọ lọ́wọ́ wọn bá ó wọ́n ń bẹ lọ́wọ́ wọn bá wípé kó fún un láṣẹ kó padà lọ sáyé láti lọ tá ayé ṣe ìpadàbọ̀ ikú fi bá lórí kíkú tó wá di ẹyà ìjẹ kí wá di ọ̀rọ̀ tí mo araba bí Àkànbí wà á mọ́sẹ̀ járí àṣeyẹ lọ́lákọ̀ ń ṣe gbogbo ọ̀tá rẹ̀ ò ní nísìnyí àwa dúró lórí màgẹ́jì ẹ̀ Àkànbí aṣíwájú àwa lọ́mọ ogun Àkànbí o ẹlẹ́nìyàn àwa lọ́mọ ogun Àkànbí o jẹ́bi àdúró pọ̀yìn lẹ́yìn Àkànbí aṣíwájú ọmọ ogun Àkànbí o. ẹlẹ́nìyàn. Àkànbí aṣálẹ̀ kejì aṣíwájú Yorùbá aṣálẹ̀ kejì lápẹ̀lẹ̀ lọ́wọ́ wọn bá Ọbáfẹ́mi Hamzat-Mi Sanwó-Olú asọ̀kalẹ̀ láyọ̀ nínú wàlá ìhà nínú ọ̀la ńlá Ọbáfẹ́mi Hamzat-Mi Àyìndé abáwájú kúrò ọlọ́wọ́ bọ́ ṣe ìrìnàṣì ṣúwẹ́ ọ̀gá yìí ní kíyà agbẹ́bíṣíyẹ̀ yìí ní kíyà lábẹ́dàdà ọ̀nà ọ̀la ìjọba kò ṣẹlẹ̀ rí ìjọba gbádùngbádùn ọ̀nà ọdọ́ èjò aráyẹ̀wò olórúkọ púpọ̀ bẹ́ẹ̀ bá ṣe dáadáa èèyàn wa bá kí ìrà ẹ̀ ayé àmàwí kò ní bàjẹ́ ọlọ́run àyíndó tọ́ka Mr. Tọ́ka
kárí ìmọ̀lẹ̀ àwọn yóò wò ní wọ́wọ́ tì àwọn tó láyé wọ́n ti bọ̀rọ̀ ẹ̀wí àjìbí bẹ́ẹ̀ sì ni lọ́bí jábọ̀ ológo lọ́bí jábọ̀ ológo tura ayọ̀ tura ayọ̀ tura ayọ̀ ìyàmọ̀dé sáré jábọ̀ kí ẹ̀ tura ayọ̀ tura ayọ̀. Ọmọ gidi ni bàbá àbẹ́jì tura ayọ̀ ó sọmọ bí àbí o. Tura ayọ̀ tura ayọ̀ òbí gbàgbà rẹ̀ yìí. Ayọ̀tá ló máa ní kòrò dúró ríru. Àbẹ̀yẹ̀wò ó ní senior wa senior wa senior wa senior wa apá ó ní senior wa wọ́n ní senior wa tó bá jẹ́ bẹ́ẹ̀ wọ́n kì í ní wọ́n kì í ní. Sule, wọ́n kì í ní. Ọmọ sílẹ̀ máa lé. Abánisílẹ̀ mọ̀ ń kí ẹ. 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 Thank you. Bàbá wa bí ọdún, Prince bí ọdún, àwọn ọmọdé kò lẹ́yọ. Bàbá wa, ọmọ ogun lẹ̀wẹ̀ o, ẹ̀yin lídà, ọlọ́run fún mi bá ṣọrun, àgbàlagbà gbogbo yín mo kí. Kálí ọmọ Olùsọ̀yà, gbogbo yín lídà lápapọ̀, ẹkú ọdún rotì. Sẹ́nẹ̀tọ̀ Ṣẹ̀yẹ, ọmọ ogun lẹ́wẹ̀, bàbá chairman, Mọ́yọ̀sọ́rẹ́, ọmọ ogun lẹ́wẹ̀ o. Ìkòròdú, highest vote. Ẹ̀ṣẹ̀ máa gbára, ẹ̀ṣẹ̀ máa gbára wá sílé. Jébì, máa gbára, ẹ̀ṣẹ̀ máa gbára wá sílé. Ọ̀nà bẹ́yìí ṣe kì í fẹ̀, ó ń fẹ̀. Máṣe gbára lé wọn, ọ̀dọ̀lẹ̀ ni wọ́n. Máṣe gbára lé wọn, ọmọ ọ̀la. Tó nìyẹn nìyẹn. Àdúrà kan tí mo gbà fún Jimmy ní Bẹ́ńsì. Àdúrà kan tí mo gbà fún Jimmy ní Bẹ́ńsì. Ọmọ bíbí rẹ̀, 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 ọmọ bíbí rẹ̀. Jimmy, o tún fún léṣe. Ilé ò bá jẹ́ o. O tún fún léṣe. Ilé ò bá jẹ́ o. O tún fún léṣe.
ṣe. Kìrì bẹ́ẹ̀sì. Bọ́bí yàbọ̀ lọ́gọ̀. Ẹkú àjò tí o bá. Kábíyèsí ní Kàsálí. Gbogbo ọ̀rọ̀ ẹ tó ń sọ, àwọn obìnrin tó bá ń gbọ́. Kíní kan ò lè ṣe. Gbogbo ọ̀rọ̀ ẹ tó ń sọ, àwọn obìnrin tó bá ń gbọ́. Èèyàn tó ṣe dáadáa kò bá síbù, ọmọ sọ̀rọ̀ ẹ̀ lábúrú. Gbogbo ọ̀rọ̀ ẹ tó ń sọ, àwọn obìnrin tó bá ń gbọ́. Ìyá lọ́jà o. Ìyá lọ́jà. Ìsọ̀lá mọ̀ kí ẹ. Ìsọ̀lá mọ̀ kí ẹ. Ṣẹ́ni pé kò sí tó dàbí unity. Suleiman kò sí tó dàbí unity. Kí lè dúró lóhùn kan tágbẹ́ ń ké lóhùn kan ṣoṣo. Olùkọ́ ń fọ̀. Onídàárẹ́ nìkan nìkan. Òun ló kẹ́tì ẹ̀ ní mẹ́yàmẹ́yà. Inú ẹni success wà, inú ẹni progressive ló wà, inú ẹni delivery ló wà, gbogbo nǹkan dáadáa. Bẹ́ẹ̀ ló tọ́ nínú òṣèlú nípa òṣèlú, inú unity ló wà. Àwọn àwọlé wẹrẹ, àwọn àbọ̀tún wa, àwọn àgọ́sí wa, àwọn àgbáwájú, àwọn àgbẹ̀yìn. Àwọn ọmọ kékeré, wọ́n bọ̀wọ̀ fáwọn aṣíwájú, wọ́n mọ lídà wọn, kálukú ló mọ lídà. Kálukú ló mọ lídà ẹ̀. Ọ̀nà ìbúṣọ́ lọ́jà, kálukú ló mọ lídà ẹ̀. Yẹ̀ṣẹ̀ múlẹ̀ dání. Ọmọ ṣọ́lájà, adé orí ẹ̀ olùṣíbọ̀. Kàsálí. Ọdún mẹ́wàá lórí ọlá adé ọba Kàsálí. Hallelujah. Ọba Sẹ̀míù. Gbogbo Máífò hálà. Wọ́n ní kí yín òpómúléró ní inú wa ni. Aláfẹ̀yìntì wa ni. Òun ní tìmùtìmù wa. Wàzó ìdè. Nínú àsàlájú Máífò òpómúléró ọ̀bà dúró. Ó ṣe tọ́lọ́hùn ní gbogbo ara. Tọkàn tìmùtìmù. Torí pé tún jọba aládé, àṣẹ òkè àtilẹ̀, àṣẹ iwájú, àtẹ̀yìn, tọ̀tún àtòsì, ọba Kàsálí, ó ń bẹ lọ́wọ́ Adépọ̀lú wà gbogbo. Àṣẹ Ọlọ́run ọba, àṣẹ àwọn onílẹ̀,
ó ń bẹ lọ́wọ́ ẹ̀ o ìlú yìí ló ṣe ń gbèrú sí lójoojúmọ́ ní gbogbo àwọn àjèjì wọ́n ń gbórí wọlé wọ́n ń gbára wá àwọn ọmọ ìlú wọ́n ń wọlé ní ìṣẹ́jú gbogbo wọn ń kọ́rọ̀ wá ọmọ gbọ́dá ìlú wa fẹ̀yìn sí lójoojúmọ́ àṣàlì láìla ìlà láìla ìlà Muhammadu Rasulullah Muhammadu Rasulullah Fami Adeboruwa Muhammadu Rasulullah Ọkọ Sekinatu Muhammadu Rasulullah Sekinatu Mọ̀lá ọlọ́rẹ̀ Muhammadu Rasulullah Àbáyá alájà Muhammadu Rasulullah Bọ́láńdé Muhammadu Rasulullah ọdún mẹ́wàá láàláàrún ọba kékeré ni yóò sì jẹ́ ẹ sì ẹ má wọ̀ mí torí pé ṣòro mi ni wọ́n owó ṣàkóso owó ọmọ àti bàbá ẹni ńlákọ fún wọn ara àlùbáríkà aláwọ̀ ní bẹ́ẹ̀ sì mo ṣòro mi ẹ̀ lọ. Wọ́n ní kí n máa ṣàdúrà fàdébọ̀rù àgbogbo. Wọ́n láṣẹ tẹ̀rí ẹ, èyí dárí èyí ti ṣe mọ́ ẹ náà. A ti ṣe mẹ́wàá àkọ́kọ́, àmọ́ pé wá. Ìrìn àjò lẹ́ẹ̀kejì àtúmọ̀ pé wá o, lọ́pọ̀lọpọ̀ wá sí o. Mo ṣàkólójú kí ẹ bá mi. Kábíyèsí àyàn kò rẹ̀. Wọ́n ní Kádébọ̀rúwà. Abáṣẹ mi ò ní ní kò kí wọ́n ní máa dẹ́kun òní ìwà rẹ̀. Ilé wà lẹ́rẹ̀. Orí máa dẹ́kun òní ìwà rẹ̀. Ọjọ́ mi nìyẹn. Tẹ́bí ní ẹ̀ẹ́dínwó, àìlè ewé ayọ̀, ewé túnbẹ̀yẹ, ìtúlẹ̀ nípa túnbáṣe, ìfàlẹ́ oníkọ̀ọ̀gàn máa, àìlè fún gbogbo àtàrẹ, ogún méjì ọkà àbàmọ́, ogún mẹ́ta ọkà àbàṣẹ́, orí ló túbọ̀ ẹnu, gbogbo ọ̀nà ní túbọ̀ ẹ̀sìn.